kábíyèsí ikú bàbá yèyé ẹ kú oríire o, ẹ kú ayẹyẹ oríkádún ọdún 63 kẹ́ ẹ tún pẹ́ láyé kánrin kése kábíyèsí ikú bàbá yèyé. Èmi nìkan lọ́mọ Aláàfin kì délédélé, irọ́ ni pẹpẹ ń pa àjálè èrú pẹpẹ tán tigitigi. Tí n bá bá kí wọ́n máa tún ní ẹyẹ Adélakùn tọ́já rẹ̀ mọ́ pópó ọlá ọmọ síbálówó ẹ̀yọ Adélakùn jigijigi pamúpamù òjò pàṣẹ rẹ̀ má dẹ̀ oro ọmọ Àtìbà. Ọ̀rẹ́ ìyá nífà tí bẹ́lẹ́bọ̀ ọjà pé ọ̀sẹ̀ bọ̀ọ̀rẹ́ aṣípa ìbá àbí ọlọ́mọ kí lágùnà ó wò ó dàgbà ọ̀nà àbẹ̀rẹ̀kòdó lálẹ́dàkùn ọ̀tà ọ sí olùkìtì bí ọlọ́ kí bá wà ó tó gbòde lọ ni. Kábíyèsí ẹ tẹ̀lẹ̀ náà pẹ́ títí kábíyèsí ẹ jẹun gbogbo nílé ṣẹ̀kẹ̀rẹ̀ ń gbẹ́dẹ́.